Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan ẹ̀ lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kọ́ wọn wá àwọn náà ní ọlọ́kọ́ àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. But Jonathan rè
bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwa ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan